ìbá ni wọ́n mọ̀ fẹ́ níjú mo láre mi dọ̀la. mo gbọ́ dúpẹ́ aláṣàbí mo bọ́ dúpẹ́ gbẹ́ òkun fọlọ́hún ọba tó ní kọjọ́ ní ó wáyé o. ọ̀rí ọjọ́ àbí ni ó ṣe gbàgbé láyé ọjọ́ tó yẹ ká máa rántí ká máa dúpẹ́ fọlọ́hún ọba tó dákó wá ní. ọ̀pọ̀ lájọ bí yín sáyé tí ó tó gbà súná ọ̀pọ̀ lájọ sùn lálẹ́ àná tí ó jí sáyé mọ́ nítorí ẹ kó dùn gbà bí ó yẹ mo gbọ́ dúpẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ onídùúró rẹ̀ torí tó bá jẹ́ èèyàn ló dúró ni yóò ti mọ̀ sí iregun bó jẹ́ family member ló dúró ni wọ́n ti mọ̀ sọ̀rọ̀ onídùúró ẹsẹ̀ o. Àṣàbí o Bùkọ́lá ní nǹkan ṣe ń bẹ lálàáfíà ara okú ọdún okú yèdún láyé àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ sí ó yẹ kí inú rẹ̀ ó máa dùn jọjọ ni nínú oṣù Ramadan lọ́jọ́ bí rẹ̀ kúkú bọ́ sí nínú oṣù tọ́lọ́wọ́n bá ṣalẹ̀ ṣàní oṣù àpọ́nlé orí pẹ́ẹ́nì àpọ́nlé ló jẹ́ gbogbo ẹgbẹ́ jáfá pátápátá wọ́n tún pè mí lórí aago wọ́n ní mẹ́ẹ̀kì òní méje mẹ́jọ wọ́n ní kí ọ̀pọ̀pọ̀ ọdún wọ́n láṣẹ yìí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ sí i tẹ́tí inú bẹ̀rẹ̀ jẹ́ kò gbórí kì í bàbá tó bí ọlọ́mọ. Àlímà bí mo bá fẹ́ gbórí kì í bàbá rẹ̀ ṣe lórí mi àdìde. Ẹ̀gbá ọmọ oró lọ́tà olúgbọ́n jáde ọmọ jẹ́ tí mo mi kíkan ni. Àṣàbí o ìwọ ló máa jógbẹ̀rú àjógbẹ̀rú màmá jógbẹ̀kọ́ nílé bàbá tó bí ọlọ́mọ ni ẹrú tó rí nísìnyí ẹ̀kọ́ nísìnyàn láyé mi ọmọ Elisa bí agbóngbò takala Àṣàbí o tẹ́tí inú bẹ̀lẹ̀ jẹ́ kó gbórí kí bàbá tó bí ọlọ́mọ ọba márùn níbẹ̀ lóde gba lákè gbogbo wọn tó rí ni wọ́n ń dádé Olúgbàrà ọba ni Àgbòrá ọba ni Ọ̀sìnlẹ̀ ọba ni Olówó dúró ọba ni Alágẹ̀gbàǹkọ́ bàbá mi sàlàfíàrà ọba ni wọ́n ṣe okú ọdún okú yèdún láyé ìgbà rẹ tí ń dún yìí Ọlọ́run ọba oníjó kan láyéláyé ẹgbẹ́ jáfà wọn ní wí fún ọ pé òní kú kó tó kú láyé òní fàràgbà rú ẹrọ̀fọ̀ kì í gbódò sàn òní fọjọ́ lọ́jọ́ lọ wọ́n ní ń ṣàdúrà fún ọ pé òní fojú sunkún ọkọ ní fojú sunkún rẹ̀ ẹ̀ ní fojú sunkún àwọn ọmọ tẹ́ bí láyé lágbára lọ́ra bí ọba tó dá mi onítàn náà wò sáré ọmọ okú ọdún okú yèdún láyé àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ sí happy birthday to you.